má jẹ́ kán parọ́ fún yín o, oyún tí Priscilla ọmọ Ìyábọ̀ Òjó ní kì í ṣe oyún gidi, wọ́n gba obìnrin láti bá wọn gbé oyún náà ni. Kẹ́mi Olúnlọ́yọ̀ ló sọ bẹ́ẹ̀. Oníròyìn Nàìjíríà ilẹ̀ wa Kẹ́mi Olúnlọ́yọ̀ ó ti bu ẹnu àtẹ́ lu ìròyìn kan tí ọmọ Ìyábọ̀ Òjó Priscilla àti ọkọ rẹ̀ pé wọ́n ń retí ìbejì. Ó ti bu ẹnu àtẹ́ lu ìròyìn náà. Bí gbogbo wa ṣe mọ̀ pé àwọn òbí Priscilla àti ọkọ rẹ̀ wọ́n ń retí ọmọ wọn àkọ́kọ́, ṣùgbọ́n Kẹ́mi ní o lórí ẹ̀rọ ayélujára rẹ̀ ìyún Facebook ló ti sọ kúlẹ̀kúlẹ̀ bí oyún tí Priscilla Òjó àti ọkọ rẹ̀ tí wọ́n ní bó ṣe jẹ́. Kẹ́mi Olúnlọ́yọ̀ sọ pé àwọn òbí tí wọ́n ń retí ìbejì yìí pé irọ́ ni wọ́n ń pa, pé ọkùnrin ẹyọ kan péré òun ni wọ́n ń retí, pé kì í sì ṣe Priscilla Òjó ló gbé oyún náà. Ó ní ọkọ rẹ̀ kò lè ṣe bí ọkùnrin débi pé yóò bí ọmọ. So nǹkan tí wọ́n wá ṣe ni pé wọ́n lọ gba obìnrin kan kó bá wọn ru oyún náà, èyí tí wọ́n ń pè ní surrogate ló ní wọ́n bá wọn ru oyún ọmọkùnrin náà. Gẹ́gẹ́ bí Kẹ́mi Olúnlọ́yọ̀ ṣe sọ, ó ní wọ́n ti bí ọmọkùnrin làǹtìlanti ṣùgbọ́n wọn àti fi ojú rẹ̀ hàn léde ni. Ó tún sọ pé wọ́n ti bí ọmọkùnrin náà. Ó ní ọmọkùnrin náà máa ní ìwé ìgbélùú 3, èyí ti Canada, Tanzania àti ti Nàìjíríà. Tá a bá rántí ní inú oṣù kẹfà, Kẹ́mi Olúnlọ́yọ̀ sọ pé ìyá Priscilla ìyá Ìyábọ̀ Òjó ó kú nítorí àìsàn kan tó ń pè ní schizophrenia. Sọ pé Ìyábọ̀ Òjó tún sọ pé Ìyábọ̀ Òjó da ìyá rẹ̀ láàmú títí tí ó fi kú ni. Nígbà tí Ìyábọ̀ Òjó tó fẹ́ dá a lóhùn lórí ẹ̀rọ ayélujára rẹ̀ Instagram live, ó sọ pé Kẹ́mi máa bẹ̀bẹ̀ títí tí ó fi kú ni. Ó tún wá sọ bí akàròyìn náà Kẹ́mi Olúnlọ́yọ̀ bó ṣe ń gbé ìgbé ayé tí kò tẹ́ ẹ lọ́rùn, tó sì tún bú pé torí pé kò ní nǹkan tí àgbà ní ló ṣe ń ṣe ẹ̀gàn òun. Ó tún wá sọ pé tó bá ṣe pé Kẹ́mi Olúnlọ́yọ̀ àwọn ọmọ rẹ̀ ti tọ́jú rẹ̀ bóun ṣe tọ́jú ìyá wọn ni, pé ayé rẹ̀ kò ní rí bó ṣe rí yẹn. Ṣùgbọ́n ohun tí ó yani lẹ́nu ni pé lẹ́yìn awuyewuye tí ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, Kẹ́mi Olúnlọ́yọ̀ ó bá Ìyábọ̀ Òjó kẹ́dùn nígbà tí ibi iṣẹ́ rẹ̀ jóná nígbà yẹn. Ó sì sọ fún Ìyábọ̀ Òjó pé kó fi bí ẹ̀rọ ìgbàlódé kan tí ó sọ ìgbà tí iná bá fẹ́ jò nínú ọ́fíìsì rẹ̀. Ó tún wá bá kẹ́dùn, ó dẹ̀ sọ pé òun kàn ń wo iye tí ènìyàn bá sùn nínú ọ́fíìsì náà nígbà náà tí iná bẹ̀rẹ̀ sí ní jó. Tí a bá gbàgbé ní ọdún tó lọ, Ìyábọ̀ ti kọ lẹ́tà kan sí Kẹ́mi Olúnlọ́yọ̀, ọmọ Kẹ́mi Olúnlọ́yọ̀, ohun tí ó ń ṣẹlẹ̀ nínú ẹbí wọn, ó sì bá wọn kẹ́dùn. Ó ní ṣùgbọ́n kó dáríjì ìyá rẹ̀, sí ojú àánú wò ó, má fi ìwà ìyá rẹ̀ bí léèrè. Ó gbà mí ní wákàtí 6 láti rí kinní ọ̀hún ṣe. Gbajúgbajà apanilẹ́rìn Kiki òun ló fi àwòrán kan síta. Gbajúgbajà apanilẹ́rìn tí a tún mọ̀ sí content creator Kiki ó ti fi àwòrán kan síta láti ṣe àfihàn bí òun ṣe lè fi gagbága pẹ̀lú Nicki Minaj ti ilẹ̀ Amẹ́ríkà. Nicki Minaj ó ti lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára TikTok bí tó ṣe dúró lórí ìgò nígbà tí Kiki náà fẹ́ ń lọ káàkiri yìí. Àwòrán kan pẹ̀lú òun àti ọmọ rẹ̀ tán dúró lórí ìgò Maltina. Nínú àwòrán náà, Kiki dúró lórí Maltina 4 pẹ̀lú ọmọ rẹ̀ lókè àti òun. Gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wọ́n sì ń bi léèrè pé báwo ló ṣe ṣe. Ó dá wọn lóhùn, ó ní ó gbà wọn ní wákàtí 6 láti ṣe irú nǹkan tí òun ṣe yìí. Tẹ́ bá fẹ́ ra báàgì àbí ẹ fẹ́ ra bàtà, a ní o. Ẹ contact nọ́mbà tó wà lójú screen yín. Àbí ẹ fẹ́ rà fún ìyàwó yín, ẹ fẹ́ rà fún àwọn ọmọ yín, ẹ fẹ́ rà, a ní, and they are quality bags. Wọ́n ṣe kó dé ni. Ẹ contact nọ́mbà tó wà lójú screen yìí. Tó o bá fẹ́ kọ́ bọ́n ṣe ń tẹ keyboard, guitar, saxophone, drums, tó o bá fẹ́ kọ́ any musical instrument, contact nọ́mbà tó wà lórí screen yìí. Wọ́n kọ́ ẹ dáadáa. I can assure you that àtọmọ́ o àti wọ́ o, wọ́n máa kọ́ yín dáadáa. Ẹ ṣeun.